ọkọ̀ pírísípà tí àwọn ajínigbé jí gbé pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ níjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ó ti ṣe àlàyé àwọn nǹkan tóun náà là kọjá látìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Ó sọ eléyìí lásìkò tí gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ṣe àbẹ̀wò sí ìjọba ìbílẹ̀ Oríire láti ṣe ìlérí bí wọ́n ṣe fẹ́ gba àwọn arábí padà láyọ̀ àti àlàáfíà. Ọkọ̀ pírísípà yìí ó sọ̀rọ̀ ilẹ̀kùn àìsí ń bẹ̀ láì bá wọn dá sí ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta ẹja gbọ́hùn tí ọkọ̀ pírísípà náà sọ. Èmi ni ọkọ̀ pírísípà community high school àwòrán ẹ̀sẹ̀lẹ̀ èyí tí àwọn agbẹnipamọ́ gbé sí àkàtà wọn. Gómìnà wa a dúpẹ́ lọ́wọ́ yín, kò sí bí a ṣe lè dúpẹ́ tó lè tó nítorí pé a mọ àwọn akitiyan tí ẹ ti ṣe látìgbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀. Ẹ ṣàlejò wa, èmi ni Dean Renewable Natural Resources ní Ìṣẹ́yìn, a sì mọ ribiribi tí ẹ ṣe fún wa. Tí mo tún fẹ́ sọ ni pé ẹ ní sàṣetì lórí ọ̀rọ̀ yìí, kò sí ní sú yín, kò ní rẹ̀ yín. Gbogbo àwọn èèyàn wa tó wà ní àkàtà àwọn èèyàn wọ̀nyí, ẹ dákun, à ń bẹ̀ yẹn má jẹ́ kó rẹ̀ yín sà. Àtọmọdé àtàgbà wọn, ìyàwó mi ni wọ́n ń lò láti fi ṣe fídíò tí wọ́n ń pín káàkiri. It's very disheartening and depressing. Mi ò ní sọ jù báyìí lọ sà, mo mọ̀ pé ẹni ṣe ẹ kájú ẹ sì jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣe ń gómìnà. Ẹ ṣe.